àwọn aláìbọ̀ra parapọ̀ láti sàmì sí ayẹyẹ ọdún wọn eléyìí tí gbogbo àgbáláyé máa ń ṣe lọ́jọ́ 28 oṣù kejìlá ọdún 2023 lórí ilẹ̀ wọn eléyìí tó wà nílùú Ipobe lẹ́yìn Central Cell ti ìlú Ipobe gangan. Onírúurú àwọn tí wọ́n jẹ́ aláìbọ̀ra ló péjú pésẹ̀ síbi ayẹyẹ yìí níbi tí aṣojú gómìnà ti ìpínlẹ̀ Plateau olóyè Moilo Ezekiel ti láǹfààní láti fi ẹsẹ̀ gómìnà dúró nínú ayẹyẹ yìí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé àpilẹ̀kọ eléyìí tí onírúurú àwọn tí wọ́n wà ní ìkàlẹ̀ ti kà, aṣojú gómìnà wá gba ọ̀rọ̀ láti ṣe àlàyé nípa ipa tí iléeṣẹ́ gómìnà tí ó ń sà àti eléyìí tí ìjọba àpapọ̀ ń sà fáwọn iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ ti ìlú kọ̀ọ̀kan nípìnlẹ̀ Plateau tá a wà yìí. Aṣojú gómìnà ọ̀gbẹ́ni Moilo Ezekiel wá ṣe lálàyé pé àwọn kò ní fọ̀rọ̀ náà sí ti àná, àwọn ó jẹ́ iṣẹ́ fún gómìnà láti jẹ́ fún ìjọba àpapọ̀ lórí àwọn ìgbésẹ̀ tí ó yẹ kí wọ́n gbé fún ẹ̀tọ́ àwọn aláìbọ̀ra kó túbọ̀ máa tẹ̀síwájú. Nínú ọ̀rọ̀ tirẹ̀, aṣojú ọ̀gá àgbà tó ń rí sí ọ̀rọ̀ ìdílé àti ọ̀rọ̀ àwọn aláìbọ̀ra lórílẹ̀‐èdè yìí lẹ́ka ìpínlẹ̀ Plateau ó sọ àǹfààní tó wà nílẹ̀ fún gbogbo àwọn aláìbọ̀ra tó yẹ kí wọ́n máa jẹ tí wọ́n sì fi ń tàfàlà. Ó ní ìjọba orílẹ̀‐èdè yìí kò gba ẹnikẹ́ni láàyè tó jẹ́ aláìbọ̀ra láti máa béèrè fún owó ní ẹ̀gbẹ̀gbẹ̀ títì àbí máa dá àwọn ènìyàn dúró wípé kí wọ́n ṣàánú òun. Ó ní ìlàkàkà yìí ní ààrẹ orílẹ̀‐èdè yìí gùnlé láti yàwó tòlùtòlù kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ aláìbọ̀ra. Ó ní iṣẹ́ tí ń lọ lórí ẹ̀ kó lè bàa jẹ́ àǹfààní tó pọ̀ fáwọn aláìbọ̀ra yìí. Níbẹ̀ ni alákòóso fún gbogbo àwọn tí wọ́n jẹ́ aláìbọ̀ra nílùú Ipobe àti gbogbo àwọn ìgbìmọ̀ tí ó ń darí ẹgbẹ́ ọ̀hún ti láǹfààní láti nawọ́ kẹ̀kẹ́ kan fún ọ̀kan nínú àwọn ọmọ náà tó jẹ́ aláìbọ̀ra tí ó wà ńbẹ̀ tó wá láti ìgbèríko ìlú Ipobe eléyìí tí ó sì ń jìyà láti lọ sí ilé ìwé. Aṣojú gómìnà àti gbogbo àwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan tó wà níkàlẹ̀ ló gbé kẹ̀kẹ́ yìí fọmọ náà tí wọ́n sì fi dá lójú wípé àwọn ẹ̀bùn míì tún bọ̀ láwọn ọjọ́ iwájú. Aṣojú gómìnà ti ìpínlẹ̀ Plateau arákùnrin Moilo Ezekiel kò ṣàìbá wa sọ̀rọ̀ ẹ̀yà gbọ́dọ̀ tí wọ́n ṣe. Ṣé rí àwọn aláìbọ̀ra wọn kò yàtọ̀ sáwà ọkù o, wọn kò yàtọ̀ sáwà ọkù ẹ̀mí kẹ́ẹ̀ṣọ́ náà ni ẹ̀mí yàwá ní òun làwọn náà ni gbogbo àwa yóò wọlé dúró náà ná gbogbo àwọn ọ̀rọ̀ yẹn oníkálukú sọ líbi àwa náà gan akólẹ̀ sọ lé àjú hàn lọ́n bí akoto hàn ọlọ́run ó wọ ọlọ́run ní ilé tiwa pé lónìí àwa náà sì lè dá aláìbọ̀ra lé gbogbo ìgbà ọlọ́run kò jẹ́ bàbá pọ́ndé wọn líbi kan ká máa níbẹ̀rù wọn bí wọn bá sọmọ ni ká bá tọrọ nǹkan lágbára ẹ bá wọ́ lọ́dọ̀ ìwà ká dákun kan máa ṣe fún ọ tóra wa náà a kò mọ̀ pa fẹ́ jẹ́ lọ́la. Alága ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ aláìbọ̀ra nílùú Ipobe ẹgbẹ́ gbólóhùn tó bá wa sọ lẹ́nu ọ̀pá gbòǹgbò wa. Iná mi sì dùn ọdún náà dùn àdúpẹ́ lọ́wọ́ wọn olùbáṣe wa lẹ́tì Gẹ̀ẹ́sì lọ́tòkèdélẹ̀ ni wọ́n wá lẹ́tì ẹ̀ṣẹ̀ ìdílé fún wa. Alága ẹgbẹ́ aláìbọ̀ra nípìnlẹ̀ Plateau àwọn náà pẹ̀lú kóṣà ìṣe àlàyé ẹgbọ́rọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀pá gbòǹgbò wa. Kí ni mo ń tọrọ fún wa ní gbogbo akáwàánú association abáti wà ní association tá a wà ní ìjọ tí ìjọba bá fẹ́ ṣe nǹkan fún wa kò ní mọ mú wa ní kọ́mọ lọ ṣàrá lọ́yọ̀ kọ̀ọ̀kan ìjọ láwà yóò ṣe nǹkan fún wa níjọ inú ìjọba àpọ̀ sí wọn pé àwọn association báyìí wọ́n ní eléré wọ́n ní ètò ní ìjọba fi ṣe nǹkan fún wa níjọ torí ìjọba ò tún fẹ́ mọ̀ ṣe nǹkan fún èèyàn kọ̀ọ̀kan mọ́ ìjọ ní gbogbo a gbọ́dọ̀ wà ní association ká sì mọ ṣiṣẹ́ nínú association kí association wa kó fi mọ lọ iwájú. Success Adékànbí lélẹ́rẹ́ tí wọ́n pè tó sì wá fi èlò dá wọn dárayá ní ibẹ̀ kó àwọn jẹ wọn mú bákan náà ni wọ́n sì dárayá pẹ̀lú bí wọ́n ṣe dunnú lórí ọdún náà tí ó wáyé láyọ̀ àti àlàáfíà. Ọpẹ́ wọn ò tó dúró lórí gbogbo àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún ọdún ọ̀hún kó lè bá dùn kó lè bá lárinrin. Ẹsẹ̀ kò gbèrò lórí ilẹ̀ ẹgbẹ́ àwọn aláàbọ̀ara ní ìlú Ipobe lọ́jọ́ 28 oṣù kejìlá ọdún 2023 ká súnmọ́ ìṣòlá tó jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Osolo TV.